ìjà burúkú láàrin Fayẹmi àti Fayoṣe nítorí Oyèbánjí. ọ̀làjà ní forí gbòpó bẹ́ẹ̀ ni Yorùbá ń wí o. nígbà tí àwọn méjì bá ń jà tí wọ́n yọ igi lọ́wọ́ tí wọ́n fẹ́ fọ́ kínní ọ̀hún mọ́ ara wọn lórí, tí ẹnìkan tí kò mọ mẹ̀bẹ́mẹ̀yẹ́ bá ń sáré bọ̀ tó kó sí wọn láàrin, àfàìmọ̀ kó má forí gbà kan nínú àwọn kùmọ̀ táwọn oníjà náà yọ dání. níbi tí ara rẹ̀ yóò sì kù sí, òun nìkan ni yóò lè sọ. ní báyìí mẹ̀bẹ́mẹ̀yẹ́ ní gómìnà Èkìtì Abíọ́dún Oyèbánjí ń ṣe báyìí o, nítorí wọ́n ti jù ú sí àárín àwọn arẹwà méjì. bí yóò ti ṣe tí wọn kò ní í já a sí méjì láàrin ara wọn ló kù fún un. kò sí bí ẹnìkan yóò ti wà nípò agbára tí kò ní ní bàbá kan tó gbójúlé. bàbá tí Oyèbánjí ní lẹ́kìtì tó ti ń ṣe gómìnà wọn lẹ́nìkan ò tí ì mọ̀ báyìí o, torí ìjà ti dé láàrin àwọn ọ̀gá ẹ̀ méjì. bóyá Káyọ̀dé Fáyẹmí tó gbéjọba lé lọ́wọ́ ni bàbá ẹ̀ báyìí ni o, àbí Ayọ̀délé Fayoṣe tó gbéjọba lé Fáyẹmí lọ́wọ́. níbi tí ọ̀rọ̀ náà wà báyìí nìyẹn. àwọn méjèèjì ni wọ́n ń fà á. àwọn méjèèjì lòun náà nílò bí yóò bá ṣe sáà kejì. níbi tí ọ̀rọ̀ náà sì ti pakasọ nìyẹn. alátiṣe ló sì gbọ́dọ̀ mọ àtiṣe ara ẹ̀. bó bá jẹ́ nǹkan lọ bó ti yẹ kó lọ ni, kò yẹ kó sí wàhálà kankan fún Oyèbánjí. ṣé bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni Fáyẹmí sì lọ̀gá ẹ̀, òun ló fi ń ṣe gómìnà. nígbà tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì ni láti 2018 di ìparí 2021. kó tó dìgbà náà sì rèé kọmíṣánná ni nínú ìjọba àkọ́kọ́ tí Fáyẹmí ṣe láàrin 2010 títí di 2014. èyí ni pé láti ìbẹ̀rẹ̀ dópin ìjọba Fáyẹmí wọ́n jọ wà níbẹ̀ àti Oyèbánjí ni. ọ̀pọ̀ àwọn olóṣèlú Èkìtì ni wọ́n múra nígbà náà láti di gómìnà ìpínlẹ̀ ọ̀hún. àmọ́ Fáyẹmí ni àfọ̀bàjẹ́, ẹni tó bá sì fẹ́ ni yóò di gómìnà. òun náà ló sì sọ pé Oyèbánjí ni ifá òun mú, ó sì fi ṣe gómìnà láìsí ẹni tó lè bínú sí i. bẹ́ẹ̀ ni Fáyẹmí fúnra ẹ̀ kì í ṣe ẹni tí ẹnìkan yóò yẹ̀ lọ́wọ́ wò nígbà náà, nítorí ẹnìkan tí wọ́n rí bí ọmọlẹ́yìn Tinubu sàn án ni, tó jẹ́ kò sí ohun tí Tinubu ń ṣe tí kò ní sí Fáyẹmí níbẹ̀, kò sì síbi tí Tinubu ń lọ tí kò ní bá a lọ. àmọ́ ọ̀rọ̀ ti yàtọ̀ sí tàtijọ́ o, ó yàtọ̀ gan pàápàá ni. àárín Káyọ̀dé Fáyẹmí àti ọ̀gá ẹ̀ Aṣíwájú Bọ́lá Tinubu kò rí bó ti wà tẹ́lẹ̀ mọ́ o. nǹkan ti yí padà láàrin wọn. èèyàn wá lè sọ ẹni tó ṣe ẹnìkan jù nínú àwọn méjèèjì, torí ó ti hàn pé àwọn méjèèjì ni wọ́n ṣe ara wọn. ṣùgbọ́n èèyàn kò mọ ibi tí àjọṣe náà ti dàrú wá. ṣé fún gbogbo ẹni tó bá mọ Fáyẹmí láàrin ọdún 2007 sí 2010, tọ̀hún yóò rò pé Tinubu ni bàbá ẹ̀ gan ni. ilé Tinubu ni máa yí wà ní gbogbo ìgbà. ilé náà ni èèyàn yóò ti bá a nítọ̀sán tòru. níbẹ̀ náà ló sì wà tó du ipò gómìnà Èkìtì, tó sì du ipò náà tí wọ́n ló wọlé, àmọ́ pé wọ́n ṣe òjòrò fún un, wọn ò sì gbéjọba fún un. ó ní ọ̀rọ̀ náà bá di ẹjọ́, ní ẹjọ́ tá a wí yìí bá bẹ̀rẹ̀. fún odidi ọdún 3 àtààbọ̀ ni wọ́n fi ń ṣe ẹjọ́ náà. ó sì dájú nígbà náà pé kì í ṣe pé Fáyẹmí lówó ẹjọ́ yìí tàbí ó lágbára wàhálà tó wà nídìí ẹ̀ lọ́wọ́. ilé Tinubu ni wọ́n ti ń pa tí wọ́n ń kun ni. wọ́n sì ṣe ẹjọ́ náà títí tí wọ́n fi gba ife ẹ̀yẹ tí ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn tó jókòó sí Ìlọrin dájọ́ ní ọjọ́ 15 oṣù kẹwàá 2010 pé Fáyẹmí ló wọlé, òun ló sì gbọ́dọ̀ máa ṣe gómìnà lọ. nígbà tí wọ́n ń ṣe ìbúra fún ọkùnrin náà lọ́jọ́ kejì tí Tinubu sì débẹ̀, àfi bí ìgbà tí Ọlọ́run kékeré dé sójú agbo lọ́jọ́ náà lọ́hùn-ún, nítorí kò pamọ́ fún gbogbo èèyàn. bẹ́ẹ̀ náà ni Fáyẹmí fúnra ẹ̀ sì fi hàn pé bí kò bá sí iṣu kò sí ohun tí a bá pè níyàn, bí kò sí àgbàdo kò sí ohun tí a bá pè lẹ́kọ̀ọ́. bí ò sí Tinubu ni ipò gómìnà náà kò lè dọ́wọ́ òun. Ọlọ́run nìkan ló wá mọ ohun tó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé nígbà tí yóò fi di ọdún 2014, àárín ọ̀gá àti ọmọọṣẹ́ rẹ̀ ti dàrú. àwọn èèyàn sì sọ pé ìjà náà ni kò jẹ́ kí Fáyẹmí lè wọlé lẹ́ẹ̀kejì lọ́dún 2014 yìí, tí kinní náà fi tún padà sí ọwọ́ Ayọ̀délé Fayoṣe, ẹni tó ti ṣe gómìnà ìpínlẹ̀ náà ní 2003 sí 2007 tẹ́lẹ̀. bóyá ìbínú ìyẹn ló wá wà lára Fáyẹmí
tó fi gbogbo tara tọkàn bá Buhari ṣiṣẹ́ ni o tí kò sì fi bẹ́ẹ̀ dá sí ọ̀gá ẹ̀ títí tí Muhammadu Buhari fi wọlé tí wọ́n sì fi òun Fayẹmi ṣe mínísítà. Lóòótọ́ ni wọ́n ń paṣípàṣẹ àjọṣe náà títí tí Fayoṣe fi ṣèjọba tiẹ̀ tán ní 2018 tí Fayẹmi sì lo gbogbo agbára pé òun jẹ́ mínísítà tó sì rí pé òun gbàjọba náà padà fún ẹgbẹ́ APC. Àmọ́ bó ti gbàjọba yìí tán ni àjọṣe òun àti Tinubu túbọ̀ dì mẹ́rí sí i. Ó sì tó ìgbà kan tí Fayẹmi pàápàá kò fi bò mọ́ pé òun ò gbà ti ọ̀gá òun àtijọ́ yìí mọ́ rárá, bó tilẹ̀ jẹ́ pé kò fẹ́nu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ jáde. Nígbà tọ́rọ̀ náà yóò sì fọ́ lójú pátápátá, Fayẹmi jáde ní 2022 ó lóun yóò du ipò ààrẹ pẹ̀lú Tinubu nínú APC. Lóòótọ́ nígbà tí ọjọ́ ìdìbò abẹ́lé pé Fayẹmi sọ̀kalẹ̀ ó lóun ò du ipò náà mọ́ pẹ̀lú ọ̀gá òun. Àmọ́ kó tó ṣe bẹ́ẹ̀ nǹkan ti bàjẹ́ láàrin òun àti ọ̀gá rẹ̀ yìí kọjá àtúnṣe. Pé Fayẹmi yóò jáde láti du ipò ààrẹ pẹ̀lú òun, ọ̀rọ̀ náà kò yé Tinubu alára gan. Tinubu sì lè faramọ́ ti àwọn bíi Ọ̀ṣínbàjò nítorí Yẹmí Ọ̀ṣínbàjò kò fi taratara bẹ́ẹ̀ jẹ́ wọléwọ̀de nílé Tinubu. Òun sì yàtọ̀ sí àwọn èèyàn bíi Arẹ́gbẹ́ àti Fayẹmi. Ó fẹ́rẹ̀ jẹ́ nílé Tinubu nígbà náà nígbà tí ẹ bá ti rí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ẹ má wò jìnnà ẹ ó rí Fayẹmi náà níbì kan. Níbẹ̀rẹ̀ ìdíje láti gba tíkẹ́ẹ̀tì APC ní 2022 yìí níṣe ni Fayẹmi pàápàá ń ṣe bí ẹni pé àwọn kan nílẹ̀ Haúsá ti ní kí òun máa lọ kò séwu. Ó sì fi gbogbo ara àti ọkàn sínú ẹ̀, ó ń fẹ́ gba ipò náà dandan. Láti ìgbà náà ni àwọn kan ti ń sọ ṣá o, wọ́n ní Tinubu náà ṣe nǹkan kan fún ni o. Ọ̀rọ̀ náà sì dùn Fayẹmi pàápàá, kò sì nígbàgbọ́ pé kì í ṣe àwọn Tinubu ni wọ́n ṣe òun pa tí òun kò fi lè wọlé sáà kejì gẹ́gẹ́ bí gómìnà Èkìtì, àti pé tí kì í bá ṣe pé Buhari tí Ọlọ́run fi ṣe gàárì tírà òun ni òun ìbá ti wọlẹ̀ pátápátá nídìí òṣèlú. Láti ìgbà tí ìbò 2022 yìí ti wá lọ, ìgbà náà ni wọ́n ti máa kí Fayẹmi o, wọ́n ti fi nọ́mbà sí i lára bí ọkọ̀ tó ń rò nìṣà. Nídìí èyí wọ́n lè jìnnà sí Tinubu. Ohun tí èèyàn kò mọ̀ ni bóyá Tinubu ló lè jìnnà síra ẹ̀ ní o tàbí àwọn tó ń bá a ṣiṣẹ́. Àmọ́ láti ìgbà tí Tinubu ti bẹ̀rẹ̀ ìjọba yìí ní 2023 eégún Fayẹmi kò ṣẹ́ nítòsí àṣọrọ̀. Bẹ́ẹ̀ ni kò sì sí òde kan tí wọ́n ń ṣe tí Tinubu yóò wà níbẹ̀ tí wọ́n yóò pè Fayẹmi sí. Wọn kò jẹ́ kó rí kinní kan nínú ìjọba tuntun náà. Òun náà kì í ṣe ọmọdé olóṣèlú, ó mọ ohun tó ń lọ. Ó sì ṣeé ṣe kó jẹ́ nítorí ẹ̀ ló ṣe ń wá ọ̀nà àbáyọ míì. Bóyá òun ló lọ sí apá ọ̀dọ̀ wọn ni o, bóyá àwọn èèyàn rí i níbẹ̀ ni o, bóyá wọ́n sì rí òun àti Arẹ́gbẹ́ papọ̀ ni o. Àwọn olóṣèlú Èkìtì bẹ̀rẹ̀ sí í gbé kiri pé Fayẹmi ti ń lọ sínú ADC, pé ó fẹ́ wọnú ẹgbẹ́ àwọn tí wọ́n fẹ́ tako Tinubu. Ọ̀rọ̀ náà kò tiẹ̀ wá bò mọ́ nígbà tí ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ alátakò yìí, Rotimi Amechi, ní òun àti Fayẹmi làwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ alátakò Tinubu yìí kí àwọn tó pe àwọn míì sí i. Ìjà Fayẹmi àtàwọn èèyàn Tinubu sì túbọ̀ kẹnu sí i. Ẹni tó bá jókòó sọ́wọ́ ọ̀tún alágbọ̀n yóò jẹgbà, àbí nígbà tí bàbá alágbọ̀n bá hun apẹ̀rẹ̀ bí èèyàn bá wà lọ́wọ́ ọ̀tún ẹ̀, ẹ̀fọn yóò di ẹgba yóò sì máa lu ẹni náà ni. Ohun tó ṣẹlẹ̀ sí gómìnà Bíọ́dún Oyèbánjí rèé. Nítorí bó ti ṣe súnmọ́ Fayẹmi, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí fún òun náà lóríkì tuntun. Wọ́n ní ó ń lọ sí ilé àwọn ADC, wọ́n sì ti ń wò ó pé Fayẹmi yóò fi tirẹ̀ kó bá a ní. Gómìnà náà sáré pariwo, àwọn ọmọ ẹ̀ sì kígbe tantan lójú méjèèjì pé ọ̀gá àwọn kò bá wọn ṣe nínú ADC o. Kó tó wá di pé òun náà jáde pé ká má rí, kò sí ohun tí òun wá lọ síbẹ̀. Àmọ́ kò sí ohun tó ń ṣe dáadáa fún Oyèbánjí ju ọ̀rẹ́ tí Fayoṣe ń bá a ṣe lọ o. Ayọ̀délé Fayoṣe mú bí ọmọ, ó sì dúró tì í bíi pé òun gan ló fi sípò gómìnà ni. Gbogbo ibi tó bá ti dúró ló ń sọ pé Oyèbánjí ni gómìnà Èkìtì, òun ló gbọ́dọ̀ ṣe sáà kejì. Oore tó sì ń ṣe fún gómìnà náà lásìkò yìí ju èyí tí Fayẹmi fúnra ẹ̀ lè ṣe fún un lọ, nítorí òun lókù tó ń gbé ọ̀rọ̀ gómìnà náà kiri ilé agbára. Ibi tọ́rọ̀ sì ti fẹ́ dìjà láàrin Fayẹmi àti Fayoṣe rèé o. Bí ọ̀rọ̀ ti wà báyìí, Bíọ́dún Oyèbánjí ti ní bàbá méjì, òun nìkan ló sì mọ bí yóò ti ṣe láàrin wọn. Bàbá ẹ̀ gan tí í ṣe Fayẹmi kò lẹ́nu nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí rárá, wọn ò fẹ́ rí òun ní àṣọrọ̀.
nítorí wọ́n ti lù ú lóǹtẹ̀ ọ̀dàlẹ̀, ẹnìkan tó ti dalẹ̀ Tinubu ni wọ́n ń pè é. Torí bẹ́ẹ̀ bó bá mú ẹnikẹ́ni dání, wọn ò ní jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wọ Aso Rock, bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ́ kó lè ṣe ohunkóhun ní ìpínlẹ̀ pàápàá. Wọ́n sì lè gbé alátakò tí yóò lé ìdànù dìde sí i. Àmọ́ pẹ̀lú Fayoṣe kò sí ohun tí yóò ṣẹlẹ̀ sí Oyèbánjí o, nítorí kò sí ìgbà àti àsìkò tí Fayoṣe kò lè wọ Aso Rock. Èèyàn bíi Wike ni, bí Wike ti ń ṣe PDP lòun náà ń ṣe. Ó lọ́mọ PDP lòun, àmọ́ APC àti Tinubu pẹ̀lú Oyèbánjí lòun yóò ṣiṣẹ́ fún. Nítorí bẹ́ẹ̀ mímí kan kò lè mì Oyèbánjí yóò ṣe gómìnà ẹ̀ ní sáà kan tó kù yìí. Àwọn Fayoṣe ò ní jẹ́ kó jábọ́. Bó bá wá rí bẹ́ẹ̀, pàápàá ní àsìkò tí ìbò gómìnà Èkìtì ń kanlẹ̀kùn báyìí, táwa ni bàbá Abíọ́dún Oyèbánjí, ṣé Fayẹmi ni àbí Fayoṣe? Ohun tó ń dájà àwọn gómìnà àtijọ́ méjèèjì sílẹ̀ nìyẹn o, a ò sì mọ bí wọn yóò ti yanjú ẹ̀ rárá. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn olóṣèlú Èkìtì yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.